lọ́dún ilé ìtura lọ́wọ́ máa wá. Ó ti sẹ́ẹ̀tì àbí? Lọ́dún ilé ìtura máa ṣe àmọ́ ìyá mi. Bó ṣe ń lọ nílé yìí o, wọn ò jẹ́ kí àwọn ọmọ ọkọ̀ Oòduà, àwọn ọmọ Yorùbá kó wọnú nínú kóòtù àbíkọ̀, ṣùgbọ́n wọ́n fi àyè gba àwọn Fúlàní kó wọlé ní èyí tí ó lòdì sí òfin. Àwa la pẹjọ́, wọ́n dá wa láre, ṣùgbọ́n àwọn ìjọba lọ àpíìlì o, kọ́dẹ̀ jẹ́ ká wọlé, wọn ò já wọlé. Gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní àyín, wọ́n wà níbí tí ó lè jẹ́ wípé wọn ò jẹ́ kí kọ̀ọ̀kan nu wa kó wọlé yàtọ̀ sí lọ́ọ̀yà wa nìkan. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share, ẹ máa bá wa share kiri. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé kó mọ̀ bó ṣe ń lọ. Ẹ jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ. Tọ́lọ́ ti lọ kó Fúlàní wa, àwọn òbí ọmọ pààyàn àbọ̀ ní pààyàn. Ìbọn tẹ́lẹ̀ ní àwọn Fúlàní tọ́lọ̀ kó wa. Tọ́ padà bọ̀ wáyé bẹ́ẹ̀ Nàìjíríà. Ẹ̀ á padà níbi jẹ́mọ́ àtọ́wá nígbà yẹn. tó fẹ́ lídìí wọn tí wọ́n àpòtì ẹ̀ díẹ̀ ó ní ká fún wọn láti ìdílé ọ̀gá àwọn ti jẹ́ èèyàn mẹ́wàá àbúrò yẹn wọn ò jẹ́ kẹ́lẹ́ kan àwọn ọ̀sán náà wọlé lójú wa tó orí bẹ́ẹ̀ tó ká pé wọ́n Nàìjíríà ní ṣé ó ṣe máa lọ ní òkú díẹ̀ káàtó ó tà ń sọ fún yìí ó tà ń sọ fún yìí ṣé àwọn ọmọ ìlú Nàìjíríà tá a ní àwọn sáyé àti Yorùbá ṣé kò sí àwọn ọmọ ìgbẹ́jẹ́ ti wà ń bẹ̀ èmi àti títì máa pe ọmọ wọ́n bá padà pè wá pé ká wọlé oyè àwọn tá a bá wọlé a ó máa jẹ́ kẹ́ ẹ máa lọ ṣùgbọ́n àkàndé káfíń yìí gbọ́ báyìí ni. Tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ẹ wò bí àwọn ọmọ Yorùbá bó ṣe wà ń ta tí wọ́n jẹ́ kí wọ́n kan nu wa wọlé. Wọ́n dẹ̀ sọ pé wọ́n Nàìjíríà, wọ́n sọ pé àwa la lórílẹ̀‐èdè pàjọ níní. Ẹ jọ̀ọ́ ẹ wá bá wa dá ta ló ní orílẹ̀‐èdè, ta ló ní Nàìjíríà? Ṣé àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ló ní Nàìjíríà ní àbí ẹ̀yà kan? Irọ́ wọn ti sọ fún wa pé ẹ̀yà Fúlàní ló ní Nàìjíríà báyìí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Wọ́n sọ fún wa nìyẹn pé ẹ̀yà Fúlàní ló ní Nàìjíríà. Ẹ̀yin lẹ fẹjọ́, ẹ̀yin lẹ fẹ́ rojọ́, ẹ̀yin lẹ fẹ́ dájọ́, ẹ̀yin lẹ tún fẹ́ dára yín láre. So possible ìbọn náà ti ń serú ẹ̀. Ẹ jẹ́ àjọ sọ́nà ní ara wa. Ṣé rí ìkọ̀bá yẹn? Fúlàní ẹ̀ka sọ sí wọn lọ́rùn kọ́ máa wọlé, àwọn ọmọ Yorùbá wọn fẹ́ wọlé ní ẹjọ́ tẹ́ pé yàn sí. Tẹ bá léèyàn jẹ̀bi yín, àṣàdù wọn wájú adájọ́, àṣàdù ìyẹn nìyẹn. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Ṣé bẹ rí bí àwọn ọmọ Yorùbá bọ́ ṣe ń bọ́ ṣe. Ẹ báwo ènìyàn sọ̀rọ̀ láti lé. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ní pé ẹ̀rọ ọlọ́pàá kò ní kò ẹ kó rí bẹ́ẹ̀ náà nílùú wa. A ní nǹkan àwòrán kan já àbọ̀ ṣe ọkọ̀. Àjọ ní Nàìjíríà ni. Wọ́n máa mú Nàìjíríà wọn lọ́wọ́ láwọn àjọ wọn tó fẹ́ ní àjọ tátàn o. Fúlàní ló ní Nàìjíríà ti gbà Yorùbá nation tí wàá gbọdọ̀ dúró. So ó dá yàtọ̀. Láti tí wàá làwọn fáìtì fún bíbá yìí. Nígbà tí wọ́n ní kọ́mọ Fúlàní ó wọlé káwọn ọmọ Yorùbá àwọn ni wọ́n pẹjọ́ àwọn náà ni wọ́n fẹ́ dájọ́. So ìjọba nìyẹn wọ́n dẹ̀ sọ pé wọ́n Nàìjíríà àwọn ọba wọn ní Nàìjíríà mọ́ àti ìgbà pàbá wọn ní Nàìjíríà mọ́. Ṣùgbọ́n ìtàn wa ti bẹ́ lọ́wọ́ yẹn wọ́n gbọ́dọ̀ fílẹ̀ fún wa. Ó ti jẹ́ nìyẹn. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Ṣé ẹ rí bí àwọn ọmọ Yorùbá tàtà bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Àwọn Haúsá wọ̀nyí àwọn ló ní orílẹ̀-èdè yìí, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ kí wọ́n wọlé ṣùgbọ́n wọn ò jẹ́ kí ọmọ Yorùbá kọ̀ọ̀kan kó wọnú kóòtù yìí. We are saying no to injustice. You understand me? We are saying no to injustice. Mi ò kọ́ bá ojú mi, ẹni tó bá fẹ́ wá kó wá, bọ̀ ẹ bá pé wà ní pé lọ. Agbébọn dání bí ìpa wà ní wọ̀ sí ọdún ìran. Ẹ̀rì ẹ̀ má di amúra wa. Ẹ tó máa múra wá ní búkú. Ẹ jẹ́ kó mọ̀ pa wá ń ta. Ariwo wa kò sí lọ́pọ̀lọ́ ni. Ariwo wa kò sí lọ́pọ̀lọ́ ni. Ẹ jẹ́ kó mọ̀ pa wá ń ta. Láriwo bá bá di sọ, ìgbàlẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ káwọn kan wọlé kó má ṣojú. Ọkọ̀ bá wọ̀ ni máa ló balẹ̀. Ẹ̀yin náà wò gbogbo àwọn kan jẹ́ kán wọlé náà. Ìjà kan máa ṣe.
Tọ́ wọ́n ní pé ká fún wọn ní ààyè díẹ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè gbà wá láàyè ká wọlé. So léyìí tí a dẹ̀ wò pé ká fún wọn ní ààyè díẹ̀ ká bára wa sọ̀rọ̀. ẹ máa bọ̀ náà wòlíì ẹ lọ dúró síbẹ̀ ẹnì join wọn wà á rí kọ́. No, ẹ ní sùn ìṣòro dírẹ́sì láti ẹ̀sìn. Ó ní àrígbẹ́jì káàkiri, àfẹ́ kó jẹ́ stéètì kan. Àfẹ́ kó jẹ́ stéètì kan. Nǹkan tá a fẹ́ ṣe nìyẹn bá a ṣe máa ṣe. Bàbá yìí bí wọ́n ṣe ẹgbàgbé pé nígbà táwọn ní ìlú òmèyàn wọlé around 2. Màmá tó sọ̀rọ̀ yẹn ń kọ́. Wọ́n ní káwọn èèyàn tó kù wọ́n ní wá sọ fún mi ẹ wọlé ẹjọ́ ìwọ̀n wọ́n fagídí ní ẹjọ́ ìwọ̀n wọ́n fagídí sí tó di wàhálà gbà náà. Ọ̀dà wọn lọ fún bàtà. Ẹ máa pa. Ọ̀dà tàbí bẹ̀rẹ̀ kéèdì ní 2 o'clock. Àwọn mẹ́wàá yẹn ẹja mọ̀ bí láyé nígbà kan wọlé. Ẹgbẹ́ máa ẹ má ló ń ṣe sún wọn jáde ṣe nǹkan. Bàbá. Wọ́n ní pé ọ̀dà wọ́n dúró de ọ̀dà. Ìbá yàtọ̀ bá ti ṣe ọ̀dà láti 10 o'clock. Èèyàn mẹ́wàá wọ́n wọlé. A ṣì ń retí ọ̀dà bóyá wọ́n máa jẹ́ ká wọlé àbí wọn ò ní jẹ́ ká wọlé. So ó dàbí pé wọ́n ti ń ṣe meeting bóyá wọ́n máa wá gba àwọn díẹ̀ lára wa ká wọlé àbí wọn ò ní gbà àbí wọn ò ní gbà. Àríyọ̀gbà àwọn méjì àgbẹ̀ ti pọ̀ jù láti wọlé wọ́n máa transfer fúnra wọn ni. Ìsúnmọ́lé àwọn ẹ̀wọ̀n wọlé sísẹ́ǹtì àná bíi méje sísẹ́ǹtì bá wà a lè fi. Ta ni méjì àná fẹ́ kọ́ bá? Ọ̀nà ti dá ní àwọn tí wọ́n ti wọlé kẹ́kẹ́ sọ. Ẹ ṣáà fi ara balẹ̀ kẹ́ máa wò bí ètò yẹn ṣe ń lọ. Bóyá wọ́n kọ́ yan àwọn mẹ́wàá wípé kí àwọn mẹ́wàá kó bóyá wọ́n lè gba àwọn mẹ́wàá láàyè kó wọnú court. Wọ́n ṣì ń wò náà ni. Ṣùgbọ́n tó bá ṣeé ṣe tí wọ́n bá dẹ̀ gbà wọ́n láàyè kó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kò tíì sí ẹ̀rí àrídájú pé wọ́n máa jẹ́ kí àwọn mẹ́wàá yẹn wọlé náà. Ṣùgbọ́n wọ́n ṣì ń ṣe arrangement yẹn pé àwọn máa wọlé pé àwọn máa jẹ́ kó wọlé àbí wọn ò ní jẹ́ kí wọ́n wọlé.
Brother tó wọ jeans. Ẹ̀sùn mẹ́yìn náà. Ẹ̀nà ẹ̀fọ́ àǹfọwọ́ tọ̀ wọ́n. Dada fílẹ̀ báyẹn. Fílẹ̀ bọ́lá. Àárọ̀ insurance cover. Ọmọlúkà ló yẹ kó ṣe ètò ṣùgbọ́n ó ń ṣe àwọn arrangement kan lọ́wọ́ nípa wíwọlé àwa ọmọ Yorùbá so ìdí nìyẹn tó mo fi bá wọn ṣe ètò ní wákàtí èmi ẹni tí gbogbo ènìyàn mọ̀ ní Kọ́mi Fátúròtì Ọlábọ̀dé tí gbogbo ènìyàn pè ní ìfọ̀ ètò sì ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe rí wọ́n bá àwọn adarí wa ń sọ̀rọ̀ lọ́wọ́ láti lè fi kólókù pé kí àwọn kan jẹ́ kí àwọn ọmọ Yorùbá kó wọlé so ètò yẹn ni wọ́n ṣe lọ́wọ́ bó bá ṣe jẹ́ a máa jẹ́ gbogbo yín náà ló máa rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ní wákàtí tí mo ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì jẹ́ kí anybody kó wọlé rárá wọn ò tí ì jẹ́ kí anybody wọlé àfi àwọn Fúlàní tó wọlé àwọn Fúlàní tó wá nìkan náà jẹ́ kó wọlé àwọn yẹn ti wọlé ṣùgbọ́n ọmọ Yorùbá kọ̀ọ̀kan wọn ò tí ì jẹ́ kó wọlé yàtọ̀ sí lọ́ọ̀yà wa nìkan tó sì wọlé so wọ́n ń ṣe ètò lọ lọ́wọ́ gbogbo bá ṣe lọ ẹ máa ra gbélé wò ẹ ṣàfarabalẹ̀ àwọn ènìyàn wa ló dúró yìí wọ́n dúró wọ́n ní order from above ni ṣùgbọ́n bóyá ọ̀dà ṣe ń yí padà ẹ ti wò ìkan nínú àwọn Fúlàní yẹn tún nìyẹn o ṣẹ̀rí kan. olórí àwọn ẹranko ti dé. olórí àwọn ẹranko ti dé. ìkan nínú àwọn Fúlàní òun ló ń gbìyànjú láti wọlé ẹ máa wò ó láìpẹ́ láì jìnnà wọ́n máa jẹ́ kó wọlé wọ́n máa jẹ́ kí wọ́n wọlé ṣùgbọ́n wọn ò jẹ́ kí ọmọ Yorùbá kọ̀ọ̀kan kó wọlé ṣé orílẹ̀-èdè lélẹ́yìí ṣé orílẹ̀-èdè lélẹ́yìí ẹ̀yin náà wò ó. ìgbà díẹ̀ náà ló kù láì. ṣe rí nǹkan. wọ́n dẹ̀ ń pè wọ́n Nàìjíríà àjọ kọ́mọ Yorùbá kọ̀ọ̀kan wọlé. níbi tí wọ́n ṣe sí gan-an wọ́n gbé mọ́tò wọlé mọ́tò wa la páàkì síta wọ̀nyí o wọ́n ò jẹ́ kí kọ̀ọ̀kan wọlé nú ẹ̀ àwọn dẹ̀ ń gbé mọ́tò wọlé ṣùgbọ́n wọ́n ò jẹ́ kí kọ̀ọ̀kan nú mọ́tò wa kó wọlé wọ́n ò jẹ́ ká wọlé gan débi tí wọ́n á jẹ́ kí mọ́tò wọlé ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀. ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀. tọ́
wọ́n bá ti dé sí wọ́n á sọ iye táwọn fẹ́ kó wọlé àbí kẹ̀kẹ́ tẹ máa wọlé wọ́n ti wá sọ sí àmì gbọ́dọ̀ ṣe tọ́ tèmi. báyìí náà ti ń súnmọ́ àmáyé ti. òun náà understand mo ti sọ fún wọn ọ̀hún sọ̀rọ̀ fíìsì ṣáwájọ́ oníkàbídìdàgbọ́n. Ọmọlúkà fẹ́ bulé gbọ́ ibi tí ọ̀rọ̀ dé ibi tí wọ́n bọ̀rọ̀ dé so ẹ fi ẹnu ara yín gbọ́. ẹ ṣé jàre ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tí ẹ̀ ń wò wá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wọn ò fẹ́ ká wọlé à ń ṣe oníjàgídíjàgan àlàáfíà làwa bá dúró so wọ́n ti pè àwa mẹ́ta kan tán ní ká wá bá wọn sọ̀rọ̀ àti bá wọn DSS sọ̀rọ̀ a dẹ̀ ti ṣàlàyé fún wọn pé àbá wàhálà wá àbájọgbọ̀n wá ẹ̀yin lẹ́pẹjọ́ àwa lẹ́dẹ̀ pé a gbọ́dọ̀ wọlé ká represent ká mọ̀ ṣùgbọ́n wọ́n fi yé wa wọ́n ní lọ́ọ̀yà wa ti wà ńbẹ̀ páwọn ló represent wa dẹ̀ ní òkè àwọn pressmen àwọn media tó wọlé we don't trust them because ọ̀pọ̀lọpọ̀ a rí pé Haúsá Fúlàní ni wọ́n láwọn tó ń kó wọlé lójú wa tá a rí wọ́n wọlé àrí Fúlàní ní rọ́pọ̀ ńbẹ̀ tó jẹ́ pé ìrí wọn ẹ̀ ti mọ̀ pé àwọn Haúsá lélẹ̀ Fúlàní àwọn náà kó wọlé as press a dẹ̀ sọ fún wọn pé we don't trust them in that case it is true that àwọn tí wọ́n wọlé yẹn wọ́n lè jẹ́ kìdí lóòótọ́ ṣùgbọ́n àwa ní àwọn mídíà tiwa I am a media professional I'm a professional broadcaster a dẹ̀ ní wọn dà síbi rẹpẹtẹ tó ń register my media company so a sọ fún wọn pé kán fún wa lórí ọ̀fẹ́ káwọn mídíà wa wọlé bó jẹ́ 4-5 nínú wọn kan jẹ́ kán wọlé ká lọ cover nǹkan tó ń ṣẹlẹ̀ kán lọ cover ẹ̀ káwọn fúnra wọn rí tó ń ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn ò ní pajá lọ́bọ̀ fún wa àmọ́ tó ṣẹlẹ̀ nínú kóòtù ìdí nìyẹn tá a ṣe fi bá wọn sọ̀rọ̀ tó ń sìn wọ́n dẹ̀ ti sọ pé àwọn fẹ́ padà lọ sọ fún adájọ́ tàbọ̀gá wọn so à ń retí wọn in the next 10-20 minutes ó yẹ kán padà dọ́dọ̀ wa moreover kò yẹ kó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń retí wọn kán débí we are peaceful people àwọn ti sọ pé àwọn ò fẹ́ wàhálà àwọn ò fẹ́ jàgbọ̀n a dẹ̀ jẹ́ kó yé wọn pé àwa náà à ń ṣe oníjàgbọ̀n à ń ṣe oníwàhálà wọ́n ti rí wa ilẹ̀ Yorùbá ò ń ṣàjèjì wọn wọ́n mọ̀ pé à ń ṣe oníwàhálà ńlẹ̀ Yorùbá bọ̀dá ti sọ fún wọn pé tẹ́ bá ní ká má wọlé àti gbọ́ adẹ̀ ti gbà ṣùgbọ́n àwọn press wa wọn á wọlé trust àwọn press tó wọlé yẹn níbi tẹ́ ti máa sọ pé tí wọ́n jáde tí wọ́n sọ pé bí lẹ sọ so therefore àwọn èèyàn tiwa wọ́n gbọ́dọ̀ wọlé kán lọ fojú ara wọn rí tó ṣẹlẹ̀ wọn ò ní pajá lọ́bọ̀ fún wa ṣe. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn láti ẹnu Ọmọlúkà gangan fún rẹ̀ ó jẹ́ ohun ìyàlẹ́nu fún wa pé nílẹ̀ wa ní ìlú Ìbàdàn níbí wọ́n ti ń fi ọlá wọ́n ti fi ń gbá wa lójú ó wá dìgbà tó jẹ́ pé bí ìgbà tá a bá ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ ká wọlé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ yìí pé Nàìjíríà kì í ṣe ìlú tiwa àwọn kan máa sọ yìí pé wọ́n Nàìjíríà la fẹ́ ṣé wọ́n Nàìjíríà lélẹ́yìí ẹ jẹ́ kí àwọn Haúsá wọlé ẹ jẹ́ káwọn Fúlàní wọlé ẹ gbọ́rọ̀ láti ẹnu Imam. wọ́n ti láwọn bọ̀ wá sọ ìdílé nọ́mbà èèyàn tí ó wọlé èèyàn 20 ni èèyàn 10 ni afẹ́gbọ́n látọ̀dọ̀ ọ̀gá wọn wọn á bá wa nínú bíi ìṣe lágbára ìfọkànbalẹ̀ kò sí ẹjọ́ kẹtẹ́ nìkan lè yí lérí tí wọ́n ti dá lákọ̀ọ́kọ́ náà ni wọ́n máa bá lọ torí pé kò sí pé wọ́n rojọ́ mọ́ wọ́n fẹ́ defend agitation ni so lérí pé ọkọ̀ wa lè yàn tó bí ọkọ̀ ìfọkànbalẹ̀ gbogbo èèyàn wa ní Áfíríkà ní Europe ní Australia l'Amẹ́ríkà gbogbo àgbáyé ibi tẹ̀ wà èèyàn ìfọkànbalẹ̀ lágbára ọdún lóṣooṣù gbogbo òrùn tó bá wò lè mú lónìí bó ṣe pa wáyìí lẹ́nu lọ́mọ fi ara ni wọ́n ní Àbújá gbogbo ara tẹ̀ fi ni wáyìí kẹ́ẹ̀tì wọn lérí ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa káwa mọ́lé ẹ̀tọ́ pààyàn méjì ẹ̀tún gbókùrú ẹlẹ́ àti níkẹ́ gbókùrú ẹlẹ́ látọdún kan sísìn òkú mùsùlùmí ẹ̀fi kalẹ̀ so Ọlọ́run dájọ́ Ọlọ́run sì dá látàyé kó tó di àdìkẹ́ amálágbá Ọlọ́run ẹ̀fọkànbalẹ̀ kẹgbọ́ Yorùbá nation no going back Yorùbá nation. èmi wòlíì Ọládélé fi dá yín lójú pé ó ṣojú àwọn Kìrìsìtẹ́nì níbí ó dẹ̀ dá mi lójú dáadáa pé ẹjọ́ wa lónìí ààrẹ ló máa já sí ìfowópamọ́ nígbà tọ́rọ̀ ti fún wa ní ààrẹ ní àìsàn ìjẹ́lẹ̀ nígbà láwọn fi ẹjọ́ kọ́tù àwọn Fúlàní bíi 24 lọ kó mọ́tò kọ́tù wọlé fún òrùlé káwọn ọmọ Yorùbá nìkan kọ́kọ́ wọlé tó yẹ orí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlá Ọlọ́run tó ń bẹ nínú wa àti bá ọ̀fẹ́ fún gbogbo ṣe ìdí nìyí tí èmi àti máàmù àti Ọmọlúkà àti ráìlì àdúró ti wọn wọ́n dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ tó dá o pé àwọn máa wo iye àwọn èèyàn tó lè wọlé à ń retí èsì wọn báyìí o ṣùgbọ́n ẹjẹ́ àfọkànbalẹ̀ lóòótọ́ báyìí lọ́sùn wa máa so Yorùbá nation dẹ̀ máa dúró pẹ̀lú àṣẹ Ọlọ́run tó tó máa Yorùbá nation ló gbóyè Yorùbá ìyá àwọn ìyá ògbóòdù àná wà bí Yorùbá nation.
Yorùbá nation. Àwọn obìnrin ti wà láàrin wa o, gbogbo wọn ti wà láàrin wa bá ṣe fọkànbalẹ̀ sí i. Ẹ jẹ́ kí a gbọ́ láti ẹnu ìyá wa. Ẹ tẹ́ bá wo ìyá yìí, ìyá takuntakun ni wọ́n o. Kò síbi tí wọ́n ti sọ Yorùbá nation tí ìyá ò ní débẹ̀. Bó jẹ́ Kútọ́nù ní anywhere ìyá ẹ̀ á débẹ̀. Ìyá ẹ̀ bá wa sọ̀sẹ̀ ń sọ́rúkọ yìí kí gbogbo àwọn ọmọ. Orúkọ mi ni Ìjàgbó pẹ̀lú gbogbo nǹkan táwọn máa ń bí báyìí lóòótọ́ àti máa ń bí báyìí látàárọ̀ wọ́n láago mẹ́jọ wọ́n láago mẹ́wàá wọ́n tún láago. Aago mélòó gan lẹ ti débí gan bàbá? Àwọn ti débí èmi débí báyìí ní tònáì èmi ti débí báyìí. Ṣé ń gbọ́? So èmi wá mọ́ nísìnyí tí wọ́n máa fi sọ pé àní wọlé tí èèyàn bá ní kéèsì àwọn èèyàn ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti wà ní court so kí àwọn èèyàn máa gbọ́ ọ̀kan tí lọ́ọ̀yà máa sọ kó máa gbọ́ ọ̀kan tí adájọ́ máa sọ ṣùgbọ́n kò sí irú ẹ̀yẹ́ nìyí àwọn nǹkan tó dà láàmú àwọn ss mẹ́ta ló gbébọn sọ́nà nísìn tí wọ́n ń wò wá tí wọ́n rò pé bóyá a máa fọ́ọ̀sì wọlé àbá mi fọ́ọ̀sì wọlé tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn torí ọmọ Yorùbá dáadáa ni wá àwọn oníṣẹ́ nígbàgbọ́ ṣùgbọ́n wọ́n bá fẹ́ fà á àbá wọn fà á wọ́n bá fẹ́ wọ̀ àbá wọn wọ̀ torí wọn ò lẹ́tọ̀ọ́ láti sọ pé ká má wọlé torí kéèsì wa náà fẹ́ ṣe ẹ bá fẹ́ ṣe kéèsì ẹ̀jẹ̀ kò gbọdọ̀ wọlé ni ó yẹ kó wọlé náà ṣùgbọ́n àwọn ọkọ̀ tó ṣe wọ́n tán ní àgbọ̀dọ̀ wọlé ara òjòrò tí wọ́n ń ṣe náà nìyẹn ara gbogbo ìpínlẹ̀ wọn ṣe náà nìyẹn ẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ mi o ẹ gbà wá lọ́wọ́ àwọn òkèèrè Fúlàní àwọn Fúlàní wọ́n ti wọlé àwọn ọmọ gbọ́dọ̀ aláàbọ̀ bóyá wọ́n fẹ́ ṣe màkàrú fún alálẹ̀ Yorùbá bẹ̀ ṣèdájọ́ fún wọn Oòduà àgbèwà o. Àṣẹ. Ok, Wòlíì fẹ́ bá yín sọ̀rọ̀, fẹ́ bá yín lé sọ̀rọ̀. Láti aago mẹ́jọ àárọ̀ wá sí wà ń bí yìí. Fúlàní kan dẹ̀ bí wọ́n kó àwọn mọ́tò gbé. Wọ́n dẹ̀ fi pápá ibi kan jáde wọ́n jẹ́ kó wọlé. Yorùbá ní ìṣẹ̀kọ́ ní ìṣẹ̀kọ́ ìwọlé. Ọ̀tí ìgbà tí ìmọ̀ àti ọmọ nígbà tí ìjọ àpótí wọn láti pè wọ́n. Nígbà tí wọ́n dẹ̀ pè wọ́n, láti máa pé àwa fún wa lẹ́sìn láti lè mọyì àwọn tó máa wọlé. Kóòtù ti síìtì báyìí. Kóòtù ti síìtì báyìí. Ìbọn náà kó sẹ́nu ọ̀nà yìí. Wọ́n ò jẹ́ kọ́mọ Yorùbá ní ìṣẹ̀kọ́ wọlé. Ṣé bá ṣe máa bá a náà ní? Ṣé wọ́n Nàìjíríà náà ní? Ṣé wọ́n nation tá à ń sọ náà ní? Ṣé kò tí ì bọ́ sí òògùn? Léṣù pé ká wọlé sínú kóòtù láti gbọ́ ìgbẹ́jọ́. Ṣé kò tí ì sí ẹ̀jẹ̀ ńlẹ̀ bá mi? Ṣùgbọ́n mo gbàgbọ́ pé adájọ́ ayé tó bá dára bí ò bá dára, ọ̀gá ògo tó máa ń tú ẹjọ́ ayé dá, ó máa padà tú dá sí dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn o bí Ọlọ́run ti lẹ́tẹ́ lè lọ, àwa ò ní kúrò níbi tí a fún ní ìgbẹ́jọ́ yìí, ó ti tó àti bó ti yẹ. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa jà fún wa. Ọlọ́run yọ́nú sí Yorùbá nation. Ó ti wà nù ìlérí Ọlọ́run tẹ́ bá wọ ẹni tó sára ò fẹ́ yọ̀ǹda àwọn ọmọ Ísírẹ́lì kọ́lọ́run tó yọ̀ǹda ẹ̀. Tó fún ìdí èyí ẹ jẹ́ ká fọkàn balẹ̀ èyí náà ẹ máa fi àdúrà ẹ máa fi tì wá lẹ́yìn ẹ jẹ́ àgbàgbọ́ pé ayọ̀ ló máa já sí ojú òde ní tiwa. God bless you, God bless you and God bless you Yorùbá nation now. Ẹ ṣe gan. Ẹ wo àwọn security tí wọ́n kó sí ojú ọ̀nà pẹ̀lú ìbọn tí wọn ò jẹ́ kí a wọlé. Àwọn ọmọ Yorùbá ti ń faraya ní pé kò yẹ orí bẹ́ẹ̀. Ìyànjẹ rèé, ṣé orílẹ̀-èdè náà lè là wá wà ẹ́? Ṣé orílẹ̀-èdè ni wọ́n ń pe léyìí? Elé ò kì í ṣe orílẹ̀-èdè o. Elé ò kì í ṣe orílẹ̀-èdè rárá. Ẹ wo ọ̀gá mi ti wà níbí láti aago 7 àárọ̀ ẹ̀. Síbẹ̀síbẹ̀ torí pé wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá wọ́n dúró sẹ́nu géètì síbẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n wọlé. Ṣé ó yẹ orí bẹ́ẹ̀? Ṣé orílẹ̀-èdè la wà yìí?
òmìnira Ìgbòho làwọn fẹ́ kí wọ́n má fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wá níṣu. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn. ẹ wò bí àwọn ọmọ Yorùbá ṣe ń tara ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. On our side, we want justice. This is our place. This is our soil. What we need is justice. That's all. We are here. We are surrounded this place. We are Yorubas, and we are not afraid of anybody. This is our soil. This is our land. Àbẹ́ rí nǹkan. Ìfẹ́ Yorùbá òun ló jẹ wọ́n lógún o. Ọ̀gbọ́n wọn ò jẹ́ kí wọ́n wọlé ṣé ó yẹ orí bẹ́ẹ̀. Ọ̀gá mi láti Ọmọlúkà Great TV ẹ jọ̀ọ́ àwọn ará ilé fẹ́ gbóhùn látẹnu yín. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ ti rí irú situation tí wọ́n fi wá sí. A situation whereby in a country where law and rule tí wọ́n sọ pé wọ́n ń follow tí wọ́n sì lè give respect fún irú èèyàn tó wà nínú position mi. Mọ́tò mi wà nílé wọ́n ní àlè wọlé wọ́n yẹ kí n gbé mọ́tò mi kí n lọ receive treatment kí n máa lọ wọ́n ní láéláé òun lẹ ti ń rí yẹn òun lẹ ìyẹn ọmọ Yorùbá ti ń rí yẹn gbogbo yẹn máa sọ pé kí ló kàn án kí ló kàn án kí ló ṣe léyìí kí ló ṣe léyìí kí ni títí ẹ̀ ń bẹ̀ but bẹ́ẹ̀ kẹ́ mọ̀ wípé ìyà tó bá ti ta ọmọ Yorùbá kan ó ti ta bá gbogbo ọmọ Yorùbá tó bá ní kò kàn ẹ́ ìgbà tó máa fi kàn ẹ́ o ò ní mọ̀ òun lẹ ti ń rí yẹn kò sí nǹkan tí ó fà á tí kò yẹ kí ó tẹ̀ jẹ́ àwọn díẹ̀ tí wọ́n tó wọlú court but wọ́n ní àwọn òfẹ́ kẹ́nìbọ̀dì wọlé sẹ́ni pé akípáàkì ti bẹ̀rẹ̀ lórí kìnìún yẹn nìyẹn òun lẹ́ ń rí yẹn o torí nígbà tí a bá ń sọ̀rọ̀ wọ́n ní ká mórí wá káwọn bẹ òun lẹ́ ń rí yẹn àtàrà mo ti wà lórí wíṣíà after 8 mo ti débí just to come and witness what is going on in the court but unfortunately wọ́n deny mi ní fundamental human rights mi in fact mo ṣe wà already late láti 8 o'clock mo ti wà lórí wíṣíà nínú òòrùn bí òjò ń pa wá òun dẹ̀ ń pa wá òun ẹ̀ ń rí yẹn o wọn ti yẹ ká wọnú court ní court of law in which to get pé under security this thing ó yẹ kán search wa are you know about this citizen tó bá ní yẹ if you can tí ẹ bá lè abide sí law ilé ẹjọ́ wọ́n fi yín lẹ̀ òun lè rí ìwà àgbẹ̀ àgbẹ̀ ọ̀dọ̀ tí bí yẹn ẹ̀yẹ́mọ Yorùbá. Ẹ ṣe gan ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn láti ẹnu ọ̀gá wa ṣé orílẹ̀-èdè náà lẹ́wà ẹ́ ṣé orílẹ̀-èdè lélẹ́yìí ṣé ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ ká máa bá lọ bẹ́ẹ̀ Ọmọlúkà ló yẹ kó ṣe ètò ṣùgbọ́n torí wípé wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá wọlé wọn ò jọ rí bẹ́ẹ̀ wọn ò jẹ́ òun ni ò jẹ́ kí wọ́n ṣètò eléyìí jẹ́ nǹkan tó dùn àwọn ọmọ Yorùbá púpọ̀ pé wọn ò jẹ́ kí wọ́n wọlé ẹ wo omíyalé òun ló ń fi ara kí yẹn. Tó bá gbé ọ̀kan kò wọnú court ẹ̀sà
ẹ̀sà ẹgbọ́n mi dáadáa sà ẹ̀sà ẹgbọ́n mi dáadáa sà ẹ má mú inú bí mi o tó bá gbé yàn kan kò wọnú kóòtù ìdẹ́yàn kan kò jáde wọ́n ti ní káwọn representative wa wá látẹ̀kọ́ ni wọ́n ṣe yà sí wa ìtọ́jú ẹ̀ ni wọ́n ṣe yà sí wa. wọ́n wáyé kó má lọ jẹ́ torí sọ́yìn tí fọ́nì bò láwọn ẹ̀rọ ṣe wá. àwa náà ẹni tí ó pè wọ́n tí ó àfin náà ó láwọn èèyàn náà ẹ̀yìn àwa ta fẹ́ dúró fún un wọ́n sọ pé òkè 20 out of this 1 million. àwọn Fúlàní dé wọ́n dẹ̀ sí géètì fún wọn wọlé. wòlíì àti ṣífì ń bọ̀ pẹ̀lú Ọmọlúkà lẹ́ ń wò yẹn wípé kí ni ìgbésẹ̀ tó kàn tí a fẹ́ gbé kí gbogbo ẹ̀ lè dáa òun lẹ wò tí wọ́n ń ṣe yẹn ẹ wò bí àwọn ọmọ Yorùbá ṣe ń fara ya nígbà tí wọ́n fi ẹ̀tọ́ wọn tó fi ń dùn wọ́n ṣé ó dẹ̀ yẹ ó rí bẹ́ẹ̀ ìbéèrè tó yẹ ká bí gbogbo wa lélẹ̀ ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀ kí wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá àwọn Fúlàní ń wọlé Haúsá ń wọlé ṣùgbọ́n kí Yorùbá wọlé wọn jẹ́ kí Yorùbá wọlé o lẹ́yìn lọ́ọ̀yà wa nìkan ni wọ́n jẹ́ kó wọlé ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀. òní wọ́n kó sí Èkìtì àtàwọn irú wọn náà pa wálẹ̀ Yorùbá wọ́n kìnnàpù wa àwọn ẹgbẹ́ àwọn DSS sí wa àwọn náà ṣe kí wọ́n gbàgbọ́ wọ́n pa ọmọ ìyá wọn àwọn ònìkan mọ̀ pa wá oṣù ká náà máa rántí wa náà bí mọ́ àwọn ọmọdé ọmọ tó náà máa jẹ́ inú ẹ̀ ni òmìnira tó sọ wípé bá ṣe ní bọ́nú oko ẹrú tí wọ́n àgbéjọba Nàìjíríà tó táwà sí gbogbo gbìyànjú wọn wọ́n bá bí ogún ọmọ yóò pa àwọn ni bí ó ṣe rí nìyẹn ọgbà tó ìjọba wọn ní bẹ́ẹ̀ tó wá fún wa bí ó ṣe máa rí lọ́nà àwọn alálẹ̀ ilẹ̀ yóò rí bẹ́ẹ̀ ni o àwọn òdìgbọ́n máa pa wá àìsàn kọ́kọ́ máa ń yìnbọn ògbó wọn ká kan ọmọ kan lé ni fún ogun ojú ẹ̀sẹ̀ tó bá ti yìnbọn mọ́ wa bí ó ṣe máa rí nìyẹn bó ṣe máa rí bẹ́ẹ̀ àṣẹ ni. bó ṣe máa rí nìyẹn àṣàyé wa náà wọ́n àṣàyé wa ni àṣàyé wa. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìbéèrè ńlá nìyẹn o. Are mad. pẹ̀lú bó ṣe gbìyànjú títí wípé kán lè jẹ́ kí àwọn díẹ̀ kó wọlé nínú àwọn ọmọ Yorùbá wọn ò jẹ́ orí bẹ́ẹ̀ o eléyìí tí ó jẹ́ yí pé ó ní wọ́n fà á tí àwọn ọmọ Yorùbá fi tú èrò ara wọn pa wípé tó bá ti rí bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kí anybody kó wọnú kọ́ọ̀tì mọ́ so ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn ṣé ó yẹ orí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa nílùú Yorùbá.
Yorùbá ṣe wà nílẹ̀ ilẹ̀ wípé tó bá fẹ́ fi mọ́tò pa wọ́n kọ́ kúkú fi pa wọ́n lẹ́bẹ̀ tó bá dẹ̀ jẹ́ ìbọn náà fẹ́ lò kàn fi pa wọ́n wípé àwọn ò ní jẹ́ kí wọ́n yàn wọ́n mẹ́bọ. Láti aago 7 àárọ̀ tí a ti wà ń bí tí ẹ bá wo aago ọwọ́ yín nísìnyí ẹ rí i pé aago 3 ti fẹ́ lọ lù láti àárọ̀ aago 3 ọ̀sán ti fẹ́ lọ lù ṣé ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀. Ṣé orílẹ̀-èdè la dẹ̀ wáyé ṣá? Ṣé orílẹ̀-èdè náà lélẹ́yìí? Ṣé ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀? Tí wọ́n bá fẹ́ wá fi ọlọ́pàá kó wa wọ́n wá kúkú kó wa níbí ó bá dẹ̀ jẹ́ pé pani wọ́n wá pa wá ṣùgbọ́n yí pé a ó jẹ́ kí wọ́n yàn wá lẹ́bọ kò ní rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀. Kẹ́ máa bá wa share gbogbo bó ṣe ń lọ nìyẹn. This is the situation on ground. It's supposed to be like that. And some people they will be shouting, "We are one Nigeria." Are we one in this country? Is it supposed to be like this? See the Yoruba people. They don't allow Yoruba to enter, and they allow another tribe. They allow Fulani to enter. And they are saying that government don't know anything about this issue. They don't know what is going on in this country. They don't know about the killings. So this is evidence. This is an evidence that they knew about it. They know what is going on. In Kwatuma money, federal government ti mọ̀ pa gbogbo ṣe ń pa wá. Ẹ wo, wọ́n jẹ́ kí àwọn Fúlàní wọlé, wọn ò jẹ́ kí ọmọ Yorùbá ọkọ̀ wọlé yàtọ̀ sí lọ́ọ̀yà wa. Àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹnu lé yẹn. Fẹ́ kí anybody pè ní wákàtí iná torí kì í ṣe táìmù tí a lè pè léléyìí ṣùgbọ́n ẹ máa comment ẹ máa like ẹ máa share
court yẹn òun ni wọ́n gbé bánà yẹn sí. This is the court of appeal ní ìlú Ìbàdàn. This is the situation on ground. This is what is going on. So I want you people to be sharing it. Share this program. Let everybody, let the world know what is going on. Let them know. Ẹ jẹ́ kí wọ́n mọ̀, kí gbogbo àgbáyé kó mọ̀. Ẹ máa bá wa share. Yoruba nation. We are moving forward. Ṣé rí ìkọ̀kọ̀ tí mo fẹ́ kí gbogbo yín mọ̀ ni pé ariwo pọ̀ mi báyìí. Yorùbá adákẹ́jà bí èṣù ni wá. Sùúrù tá a ní wọ́n ti wá wọ́n fi ń wò wá gẹ́gẹ́ bíi pé ojo ni wá. Ṣé rí wọn bá tá a ṣe ó ti dókè. Mẹ́sẹ̀jì dẹ̀ ti jáde. Mo ṣe rìsíìfù kọ́ ọ̀sẹ̀ yìí. Wọ́n ní ká stop. Fara rẹ balẹ̀. Ní sùúrù. Ẹ gbọ́ o. Kí n tí wọ́n sọ ni pé ká stop protest for now. Ṣé ẹ̀ ń gbàlàyé mi báyìí? Wọ́n ní ká stop protest for now. Gbogbo bó ṣe ń wọ̀ yìí náà ń gbọ́ lọ́hùn. Wọ́n bá tá a ṣe yà ti display. Ẹ jẹ́ ká lọ. Ká máa retí bàtà ìpàdé. Lọ́ọ̀yà wa jáde àdírẹ́sì wa àtúwà mọ ìgbésẹ̀ tó kù. Kí ni kí a fẹ́ sọ fún? Dúró kí a fẹ́ sọ? Kí ni kí a fẹ́ sọ? Ẹ jọ sọ́dọ̀ lọ sí ilé ìṣẹ̀lẹ̀. Àwọn àti ní kí mẹ́sẹ̀jì dúró. Mẹ́sẹ̀jì kò ṣe é wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí. Ẹ jọ lórí ẹ̀ náà. Àwọn àti ní kí So bó ṣe ń lọ lẹ ṣe ń wẹ̀ wọ́n ní pé kí wọ́n mà jẹ́ kí a wọlé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ bàbá wa nílùú wa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní láti ronú o, ẹ jẹ́ ká ronú wa gan. Ṣórílẹ̀-èdè la dẹ̀ wà ìṣá, a ní kí wọ́n já lọ wọn ló tì ṣó yọ orí bẹ́ẹ̀. Àwọn kan sọ yí pé káwọn jíjọba kó di bí pírẹsidẹ́ǹtì ni kí wọ́n gbé bàbá síbẹ̀. Bàbá wo náà fẹ́ gbé síbẹ̀? Àsìkò táwa wọ́n ti fọwọ́ rọ̀ wá ti sẹ́gbẹ̀ẹ́.
kọ́ lọ́ ṣàánú wa ni látàárọ̀. wọ́n ti ní ká ní sùúrù. ẹja ní sùúrù wàhálà sórí omíyalé jọjọ. ẹ̀yin ọmọ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe ṣe àlàyé fún wa wọ́n ní ká lọ ní sùúrù náà àwọn bàbá wa ló pè o wọ́n bá fi létí wa wà lè sùn bí dọ̀la ẹ mọ̀ kì í ṣe àsọdùn gbogbo àwa táwọn àbí láti make up mind wa ṣùgbọ́n àgbà ló máa mọ tí ọmọdé bá ń gégi nígbó àgbà ní mọ ibi tó máa wó sí ìyẹn la ṣe gbọ́ sí wọn lẹ́nu sí pé ká lọ ní sùúrù náà á ní sùúrù à ń retí lọ́ọ̀yà wa kó jáde ṣùgbọ́n ó dùn wá pé wọn ò jẹ́ kí kankan nú àwọn mídíà wa kó wọlé kán tiẹ̀ gbọ́n tí wọ́n ń sọ kán mọ bó ṣe ń lọ so àwọn mídíà tó wọlé tá a mọ̀ tí wọn ò ṣe tiwa àwọn láwá jáde táwa fún wa ní feedback yàtọ̀ sí ti lọ́ọ̀yà wa fẹ́ sọ lọ́ọ̀yà òfin ló máa tẹ̀lé àwọn mídíà iṣẹ́ tiwọn ó yàtọ̀ síṣẹ́ lọ́ọ̀yà iṣẹ́ tó yàtọ̀ pọ́nbélé ní iṣẹ́ àwọn méjèèjì ṣùgbọ́n a ti gbọ́ sáwọn bàbá wa lẹ́nu a máa pọ̀sì ná tí wọ́n bá parí gbogbo nǹkan fẹ́ sọ lọ́ọ̀yà wa yóò jáde àdírẹ́sì gbogbo wa ẹ ṣé àdúpẹ́ ojú òní tì wá o ẹ ṣé.